ìmáàmù àgbà ìlú ògbómọ̀ṣọ́ ìmáàmù Yunus Toliat Olúṣínà Ayélára ó mà ti sọ̀rọ̀ tuntun pẹ̀lú ìgbìmọ̀ àwọn àgbà àáfàá àti ìmáàmù ilẹ̀ Yorùbá pẹ̀lú ìpínlẹ̀ Edo àti Delta, ìyẹn League of Imam and Alfa in Yorùbá, Edo and Delta States. Ó ti sọ̀rọ̀ tó sì gba gbogbo ọmọ Nàìjíríà pàápàá àwọn tilẹ̀ Yorùbá ní ìmọ̀ràn pé ká ní sùúrù fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé nǹkan ti bàjẹ́ jù, ṣùgbọ́n pẹ̀lú sùúrù àti ìfaradà àti àdúrà ohun gbogbo yóò padà bọ̀ sípò nítorí pé ẹ̀sìn Islam kò fààyè gba kéèyàn máa gbé àwọn olórí ṣépè tàbí kéèyàn máa takò wọ́n. Bẹ́ẹ̀ rántí pé ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ di olókìkí káàkiri ayé nígbà tí òun àti Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgìgì kẹta tí wọ́n jọ ń jà débi pé ìmáàmù ó gbé ọba kábíyèsí àti àwọn ìjòyè lọ ilé ẹjọ́ pé wọn kò gbọdọ̀ jẹ́ ká rọ òun lóyè kúrò ní ipò máàmù, èyí tó di ariwo ńlá káàkiri Nàìjíríà tí ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ń dá sí ọ̀rọ̀ náà. Eléyìí ló máa fún ìmáàmù Yunus Toliat Ayélára lórúkọ àti òkìkí tó sì jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí ọkùnrin náà bá ń sọ làwọn oníròyìn náà máa fẹ́ ń gbọ́. Ṣá o, ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ tàbí ipò máàmù kọ́ ni ìmáàmù Yunus Toliat Ayélára ló sọ nínú ọ̀sẹ̀ yìí òyìn lọ́jọ́ Ìṣẹ́gun tí ṣe Tuesday ọ̀sẹ̀ yìí tí àpapọ̀ ẹgbẹ́ àwọn ìmáàmù àti àáfàá ní ilẹ̀ Yorùbá ìpínlẹ̀ Edo àti Delta lábẹ́ ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Robitatul Haima wa Ulama fi Biladi Yorùbá, ìyẹn pé àkójọpọ̀ àwọn àáfàá ní ilẹ̀ Yorùbá ní àsìkò tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní ìmáàmù Yunus Toliat Ayélára àti ẹni tó tún jẹ́ agbẹnusọ ẹgbẹ́ náà, ìyẹn Sheikh Taofeek Akeugba Gold, ní láti jẹ́ kó dì mọ́ o ìpè kí àwọn ọmọ Nàìjíríà ká sì túbọ̀ ní sùúrù fún ààrẹ Bọ́lá Tinubu sí i nítorí pé ohun gbogbo yóò padà yàtọ̀ tó sì tó ní ká máa fàdúrà ràn án lọ́wọ́. Bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó dì mọ́ pé ìpàgọ́ àwọn ìmáàmù àti àáfàá ilẹ̀ Yorùbá àti ìpínlẹ̀ Edo àti Delta yóò wáyé láìpẹ́ yìí tí ìmáàmù Yunus Toliat Ayélára tó sì sọ̀rọ̀ dáadáa débi àkójọpọ̀ òun àtàwọn oníròyìn náà.